kábíyèsí olódùmarè kábíyèsí fá akí ogun ẹlòmíràn ta Ọlọ́run káàkiri àgbáyé pátá pójú tẹ fún wo nìfọ èyí tẹ fún wo nídìí láṣẹ olódùmarè láṣẹ lọ́wọ́ fá. ẹ bá mi wo fọ́nrán ọmọbìnrin yìí fọ́nrán ọmọbìnrin tó ń tomi lójú bí egbére yìí fọ́nrán ọmọbìnrin yìí ló fi fọ́nrán ìlédè ní àná. Gbogbo mùsùlùmí èyí tí ó gbé ṣépè wọ́n ń gbé ṣépè, èyí tí ó ṣe gbogbo wọn náà pé wọ́n ti ẹ̀ ń gbéṣẹ́, èyí tí ó fún lámọ̀ràn mọ́bà ìsìláàmù jẹ́ wọ́n fún. Mùsùlùmí wọn ò mọ̀ pé sí ìhun ti ń wó, mùsùlùmí ò pé ìsìláàmù ti wó. Ọmọbìnrin tẹ́ ń wò yìí ni wọ́n pè ní Adéọlá lórúkọ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá rántí ọmọbìnrin ìgbà kan ti wà tí ọmọbìnrin ìmọ̀ tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe fún, ó lo nìkọ́ọ̀bù tó dìmọ̀ Yínká Ayéfẹ́lẹ́ láti ẹ̀yìn. Àtìgbà náà làwọn mùsùlùmí ti ń sọ̀rọ̀ sí lórí TikTok ẹ̀ wípé ó ń bà ìsìláàmù jẹ́ ni, ó ń ṣe gbá kan, ó ń ṣàwo kan ni. Ọmọbìnrin yìí ó dẹ̀ kọ síbẹ̀ ó lóun ti lo nìkọ́ọ̀bù yìí for the past 30 years. Àwọn òbí rẹ̀ gangan ló fọwọ́ sí kó dé, àwọn ló bò fún, ló bojú yẹn fún, láì tí sì nílé ọkọ, láì tí parí ẹ̀kọ́. Àwọn òbí ẹ̀ gangan ló sọ sínú ìgbèkùn yẹn láti ìgbà tóun gan ò tí ì mọ ìwúlò kíní. Gẹ́gẹ́ bí àwọn òbí wa wọ́n ṣe ra ìṣòro ẹ̀sìn lẹ́fọ̀ pọ̀lọpọ̀, ṣáà pọ̀pọ̀lọpọ̀ kan jí àǹbára nínú Islam, ọ̀pọ̀lọpọ̀ ń jí níbẹ̀ nínú Christian, ọ̀pọ̀lọpọ̀ ń jí ó ń bára nínú ìṣẹ̀ṣe. Gbé tó wọ́n dùn jù ní ọ̀rọ̀ táwọn mùsùlùmí sọ sí lórí personal life fún ẹ̀, lórí in tó decide fún rẹ̀, látàrí in táyé pé ọ̀pọ̀lọpọ̀ tó fà tó fi tújú gan ẹ̀yin gan pakún. Ṣùgbọ́n tọ́mọ yẹn sọ tó lóun fi ṣígun nínú pé personal health test òun, health issue òun ló fà á. Ìpínlẹ̀ bó ṣe pé òun mọ̀ sí kàbí yẹn kan wọ́n wá ní pé kóun mọ̀ cover ojúmọ́, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ọmọ ẹni reason fún ojú tó ṣí, ó wá tiẹ̀ wá ní reason kò ní reason fojú tó ṣí. Ǹjọ́ tó ó gbẹnu ẹnì kankan láti wá mọ gbìyànjú ṣe pé láti wá mọ búyàn lórí tí mo decide fúnra mi pé mo fẹ́ ṣe, tí mo dẹ̀ decide pé mi ò ṣe mọ́, why tí Islam rí báyìí. Tẹ́ bá ti wá sọ̀rọ̀ láyé mọ́ ní kò dùn yín ṣé bọ́n ló ní ẹ̀dá rẹ̀ ṣé bọ́n ló sì kíní rẹ̀ kò tàbùkù Islam, ó tàbùkù ara ẹ̀ ni. Ó ń dùn yín tí nǹkan bá ń dùn ni èèyàn mọ́ ló ń dùn ni, tí nǹkan bá ń dùn yín yóò mọ̀ sọ pé àkíní ìdùn mi ni. Ẹ wá ní kò dùn yín, gbogbo yín wá ń jáde fún àáfàá tó jáde fọmọ yìí lórí kó sí ojú. Àwọn àáfàá tó sì ń jáde fọmọ yìí tí wọ́n ń bu tán gbèsè pé yìí máa play video ẹni máa play fọ́nà ẹnìkan sìn, mélòó ọmọ tí yín ló bojú. Wọ́n pe òpònú kan Àdùkẹ́ special òun náà jáde fọmọ yẹn ike ó ṣejú ìwèrè ìwọ tó jáde fọmọ ọlọ́mọ ṣé wọ́n bojú. Ìwọ Àdùkẹ́ special serve as good example kí wọ́n náà ọkọ̀ lọ bojú. Gbogbo èyí tẹ́yìn ò bojú, obìnrin tẹ́yìn ò bojú, ẹ̀ wá ń jáde fọmọ torí kó síjú. Àwọn òbí ẹ̀ ló sọ sínú ìgbèkùn yẹn náà fọmọ tí ò ti marry láti bojú. Ṣé ẹ̀mọ implication ẹni yóò àti pé ọmọ ẹ̀dẹ̀ fine tí ò dá ṣe bí fọ́nà bóyá ṣojú lẹ́wọ̀n yẹn. But ọmọ yẹn ìsìlẹ̀ bẹ́ni pé ó regret pé òun síjú torí ó kàn sunkún ni. Èmi ó sọ fún ẹ lónìí ó jẹ́ apology, ó dẹ̀ gbọ́dọ̀ regret. Ó sì gbé ìgbésí ayé tuntun ni, ó sì bẹ̀rẹ̀ ìgbésí ayé tó wùwọ́ fúnra rẹ̀ láti gbé. Ìgbésí ayé tó ń gbé tẹ́lẹ̀ yẹn àwọn òbí ẹ ló decide ẹ̀ fún ẹ. At least ó ti over 18 years now ó sì decide ìgbésí ayé tó wù ọ́ gangan láti gbé. Tó bá wù ọ́ kó àwọn kan pé bó ṣe wá ṣe bí nígbà ó ti ṣe ojú yóò padà ṣe ìranù tó fẹ́ ṣe ẹjẹ́ ó ṣe ìranù. Ìwọ tí wọ́n bojú ó ṣe ìranù, ìwọ tí wọ́n síjú ṣé wọ́n ṣe ìranù tó wá ní kọ́mọ lọ́mọ ó bojú. Èyí tó kàn lómi ni pé ọmọ yẹn ń ké kí ló ń ké fún. Apúbulẹ̀ mọ̀ kó fẹ́ ké torí mùsùlùmí náà ọpọlọ yín wọ́n ti rà á. Apúbulẹ̀ mọ̀ kó fẹ́ ké owó nídìí àti ṣí, so ó mọ́ regret pé ó ṣí ojú tó ipá àwọn tó ti wà nílé ọkọ gan.
wọ́n sí kílókò Ẹlẹ́yà TV tó ti má rí nígbà tí ojú bíbò tó nílà sí òsì ni àbí irú Ẹlẹ́yà TV yẹn náà ẹmọ tán sọ fóònù náà tó nígbà tó bojú ṣùgbọ́n mùsùlùmí ọmọ nǹkan ni pé ẹ̀yin ara yín náà lẹ́mọ́ fira yín sẹ́sìn then ibi táyé lọ́sìn ojú gbogbo yẹn ti ń là gbogbo yẹn ti ń là gbogbo àwọn ìwé tẹ́ ẹ̀kọ́ tó wọ́n kà tá à ń kásá àwọn yẹn létí gbogbo ojú gbogbo yẹn ti ń là then free word láwà tá à ní bojú ẹ̀pù ìwọ̀n àpilẹ̀ fọ́nà kan ní ìsìn tí wọ́n jáde fọmọ ẹ̀yẹ ọmọbìnrin yìí mùsùlùmí ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí wọ́n bí èpè ni ẹ jáde gbọ́n tẹ́ni náà wí ná kí n tó tẹ̀síwájú. lórí ọ̀rọ̀ Ẹlẹ́yà yìí sórí ìwọ tó mọ̀ pé ò lágbára tí wọ́n bá fa sọ̀rọ̀ ẹ̀yà lórí social media kò yẹ kó mọ drag o ọmọ pé ò lágbára nǹkan tó ń ṣe ìjà méjì ni ó bọ nǹkan tẹ́mi kan fẹ́ sọ fún ọ nǹkan tó lè múnú rẹ dùn ojú pé kọ́ lọ lọ́kọ kó o ti fi social media kalẹ̀ náà sórí ẹkún tó ń sun ìkọ́ni issue bọ́ọ̀bà sí ojú kalẹ̀ kó o fa sọ ẹ̀há wọn lẹ̀ sọmọ èmi sọ kí nìkan fún ẹ pé aṣọ Ẹlẹ́yà yóò fi ṣe kọ́ńtẹ́ẹ̀tì kọ́ balẹ̀ ní fọ́lọ́wà ni tó bá ní fọ́lọ́wà tó bá rí ló ń kọ́ tí bànújẹ́ bá ń gorí ìbànújẹ́ lójoojúmọ́ fún un. ẹgbẹ́rún olórí burúkú tí wèrè lè sọ ó ní tó lè múnú dùn fún ni pé kó lọ lọ́kọ wípé aṣọ tó kúlò náà ó kù ṣe kọ́ńtẹ́ẹ̀tì ni pé nígbà tí ó bá ṣe àmọ́ tó wà lọ lọ́kọ tí ó pé padà sórí burúkú ìbànújẹ́ mọ̀ ògúrí ìbànújẹ́ fún lórí kíni wèrè tí sọ̀rọ̀ yìí ìyá tó bí lọ́mọ kò wá o wèrè tí sọ̀rọ̀ yìí kò wá yàwó lé rẹ o ìyá tó bí lọ́mọ kò dẹ̀kú bojú o ṣé òní sọ́wọ́ mẹ́rin nìkan ló wà ní online tó ń bojú ṣe kọ́tẹ́ẹ̀tì ni a ní nínú àwa ní Ẹlẹ́yà TV muslim ni wọ́n ní pé àdóṣà ṣe ń sìn wọ́n dẹ̀ ti ṣojú dànù bínú yóò sì mọ bàjẹ́ náà nù ẹ mọ̀ fọmọ lọ́mọ lépè ẹ̀yin mélòó mi ò tiẹ̀ ní onú pé tí ọmọbìnrin bá jọmọ mi ń kọ́ tàbí tó ajá burú mi ń kọ́ kan tí ẹ fi ẹ sí pé ìwọ ló bí ọmọ yìí irú ìgbésí ayé wo lẹ fẹ́ káwọn ọmọ yìí ò máa gbé ókè ká ní kò tiẹ̀ ṣe ojú yẹn ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ ní mọ irú ẹwà tọ́lọ̀ tọ́jú pamọ́ sára ọmọ yẹn láìfù tẹ́ fẹ́ kó gbé ni pé láìfù tí bàbá àtìyẹ ti design fún wípé ókè kókàdéjọ́ kan àwọn ìyá àti àbẹ̀ wọ́n kàn bá mú ọ̀bọ̀ kan bá ní ìpè ya afa Mustapha afa Sharafdin abẹ́ fún yín ní ajé àwa Adéọlá kẹfì ṣèyàwó bí akẹfì ṣèyàwó kejì wọ́n sì ra fà fún ẹni tá a fà gan òròjú rẹ̀ ó ra fà fún wọ́n wà fún àwọn yóò wà àwọn so irú ìgbésí ayé tó fẹ́ kọ́ mi máa gbé ni pé ìgbésí ayé tó fi mọ́ tó yẹ pé wọ́n mọ̀ decide fọ́mọ yẹn tọ́mọ yóò lè decide fún rẹ̀ ọmọ tá a bò lójú láti kéré ìgbésí ayé tó fi mọ̀ decide fún ni kò ní lè fẹ́ ẹni tó wù ú ẹni tí yóò jẹ́ ọkùnrin gidi kò ní lè kọnu sí àwọn Ẹlẹ́yà yẹn tàwọn tó bójú yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú olóòrùn náà ti máa wò wọ́n ojú olóòrùn ojú ẹni tí ó wà civilized ojú dèdèrìn gbogbo àwọn tó wọ́n mú ìlàwọ̀ òsùnkú lójú ayé ẹ̀wù ayé rẹ̀ rìn ojú dèdèrìn làwọn èèyàn fi mọ́ wò wọ́n pé wèrè tí ó bá yẹ pé èèyàn tó bá ya wèrè tí ó bá tó bá ya wèrè tẹ́ pé ṣìnà ti ba yé ẹ̀jẹ̀ ni ó lọ approach ẹni tó bó wà nù ẹ̀kú ipò ń fẹ́ toast ẹ̀ for what ọmọ yẹn wà nù gbèkùn ó wà nù dè ọmọ yẹn wá já ìdè ẹ̀mọ̀ bí ìgbà tó bá sóyàn mọ́lẹ̀ téèyàn wá já ńgbà tó ọmọ yẹn wá já tó jáde ara ẹ̀ ẹ̀yìn wá ń gbèsè pípé yóò lọ sórí ibi tó fẹ́ ṣe torí kíni ṣé ìyá tiẹ̀ bójú ṣé ó yàwó rẹ̀ bójú ìwọ tó ń sọ gbọmọ lọmọ sí pé ṣé ìwọ fúnra rẹ̀ gan tó ń gbọmọ lọmọ sí pé ṣé o lè bójú fọmọ rẹ̀ gbogbo àwọn tẹ á fẹ́ mọ̀ pé àwọn kíní burúkú tó wà lórí social media yìí wọn ò ní làákàyè kankan aláyé eru ni wọ́n màá bọ́n ìmìlẹ̀ ọmọ ṣe àwọn orúkọ àwọn àfáà yín ńláńlá kẹ́ á mọ mú fọ́tò àwọn ọmọ yín tí ò tí sì lé ọkọ tó bójú wá orí àfáà òní tiẹ̀ ti bẹ̀rẹ̀ náà ẹ̀yìn bẹ̀rẹ̀ tó yẹ Akégbà Gold bàbá Akégbà Gold ọmọ yín tí ò tí sì lé ọkọ tẹ̀ sì bò lójú ẹ mú fọ́tò ẹ̀ jáde Mufti Oníkíjìpá ọmọ rẹ tí ò tí sì lé ọkọ wọ́n ní ìwọ̀ lówó díẹ̀ tó bò lójú mú jáde Sheikh Labeeb Lagbaji ọmọ yín tí ò tí sì lé ọkọ tẹ̀ bò lójú ẹ̀ mú jáde àwọn àfáà wo tiẹ̀ tó ní tó Mudir Morikas ọmọ yín tí ò tí sì lé ọkọ
tẹ́ ẹ bò lójú ẹ mú jáde. Yusuf Adépọ̀jù ọmọ yín tí ò tí sí nílé ọkọ tẹ́yìn tẹ́ ẹ bò lójú ẹ mú jáde. Muyideen Ọ̀fà Imam Ọ̀fà ọmọ yín tí ò tí sí nílé ọkọ tẹ́ ẹ bò lójú ẹ mú jáde. Gbogbo ẹ̀yà fáyẹn fáyẹn dáadọ́ tí máa ti ń rántí yín ní mo dákọ yín torí tẹ́ ń píríṣì fún wa. Buhari ọmọ Musa ọmọ rẹ tí ò tí sí nílé ọkọ tó bò lójú mú jáde ká yóò wò. Ìmọ̀ràn ẹlẹ́yà ó dàbí pé wọ́n tún gbé súná lórí dáadáa mọ́mọ́ rẹ ìsọ̀yàwó rẹ tó kéjì o ọmọ rẹ ìmúra ẹlẹ́yà ọmọ rẹ tí ò tí sí nílé ọkọ tó bò lójú mú jáde ká yóò rí. Wọ́n yàwó mẹ́ta nǹkan tó fẹ́ yàwó mẹ́ta ọ̀rọ̀. Ọmọ òfò kékeré ń yàwó mẹ́ta ọmọ rẹ tí ò tí sí nílé ọkọ tó bò lójú tó jóbìnrin mú jáde. Ẹ mú jáde. Ẹ̀yin gbogbo ẹ̀yin oníranù aláyé irú gbogbo yìí ẹ wá ń sọ̀rọ̀ lẹ́nu ẹ fi ń dí àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ní tẹ́yìn fúnra yóò practice. Akeem Ọládọ́gba àfáà Yorùbá Nation ọmọ rẹ tí ò tí sí ní ọkọ tó bò lójú mú jáde. Gbogbo yín ni mo taba o káwọn lè létè pọ̀npọ̀n olórí kẹ́dìrì alátàpàkọ ọ̀ràn ọmọ rẹ obìnrin tí ò tí sí ní ọkọ kó bò lójú mú jáde ká yóò wò. Tí gbogbo yín lẹ̀ sí wá sí fáwọn èèyàn wá sí bó ti máa bójú àfidà pani tí èfẹ́ kí wọ́n gbé zaka kọjá lórí tóun. Gbogbo ẹ̀yin àfáà ńláńlá yẹn ẹ lọ kọ́ àwọn ọmọ yín obìnrin ẹ kọ́ sí universities tó dáa jù Nàìjíríà. Mo rí fídíò Ṣèyí Kàbírù kan tó mú ọmọ ẹ ọkùnrin tó ní ẹwọ ọmọ mi o lọ́ọ̀ ló ń sọ́dí lálẹ́ yìí kí mọ́ o Ṣèyí Kàbírù mọ́ ọmọ yẹn wá. Gbogbo ẹ̀yin àfáà yẹn ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ẹ kàn ń da society rú ẹ ń da àwùjọ àwọn ènìyàn rú. Àwọn ọmọ tí ẹ lọ kàn sí skul lálá àwọn ọmọ yín live good life ṣùgbọ́n dájú wá sí orí online wá sí tí ó bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lẹ́mọ̀ fi síta. Ẹ ti wọ institution kò sáré institution tẹ́lẹ̀ rí MSSN kankan kí náà ṣe ń bẹ̀ MSSN group Muslim Students Clinical Society dáadáa ìbẹ̀lẹ̀ tí mo kọ́ wọn ẹ gbúdọ̀ bójú báyà sọ wọ́n ní gbèkùn tán ẹ wà límítì wọn sí iye ọkùnrin tí wọ́n lè bá sọ̀rọ̀ ọkùnrin tó lè fẹ́ wọn. We are in free world tí má jóbìnrin ọkùnrin 100 mo lè wà attack sí ọkùnrin 100 but tí n bá ti bójú àwọn ọkùnrin tí mo wà attracted sí out of 100% ọkùnrin tó kọjá 1% ni mo máa attracted sí 1% yẹn gan bóyá ká tó rí 0.1% ni máa torí kò kí ṣe gbogbo Muslim gan ló fẹ́ ọmọ tó ti bójú wá láti ilé wọn. Tí o sí àwọn alìsù náà nìkan wà lẹ́fẹ́ kọ́mọ yẹn kó lè fẹ́. Tọ́lẹ̀tì alúyẹ́rá gbogbo mọ́sọ̀ tọ́lẹ̀tì ayélujára ti gbọ́ tún lórí ìwọ kàwé dáadáa mọ́mọ́ rí obìnrin tó ti bò lójú mú bóde. Dáúdà ọmọ lásán ìkejì ajá mọ́mọ́ rẹ obìnrin tó bò lójú mú jáde tí ò ti wọlé ọkọ. Dìgbòlígù ti wò ọba amúgbó ọmọ rẹ obìnrin tó ti bò lójú láì tí wọlé ọkọ ẹ mú bóde. Níbi ojúlàdé yìí wà sí rí àwọn wèrè ọmọ rẹ obìnrin tó ti bò lójú tí ó sì lé ọkọ mú jáde. Àfá ọ̀tá ajé nǹkan àrìgìnìgìnì wọ́jà ọ̀tá ajé àfá ọ̀tá ajé mùdírù àrìgìnìgìnì wọ́jà onírùngbọ̀n yẹ̀wùkẹ́ tó gbójọjọ́ orí ẹ̀ lọ ọmọ rẹ obìnrin tó sì lé ọkọ ẹ mú jáde wá sí tólé ẹ fi ń dé àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. Ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ọmọdé tòdò yà kí mọ́lẹ̀. Wọ́n mọ̀ sọ bí ẹni pé ń tán sọ ẹ̀wọ̀n practice ẹ̀. Ànábì Muhammad yín gan ṣé ìyàwó ẹ̀ bójú ni sọ Ànábì Muhammad bójú gbogbo story tẹ́lẹ̀ Ànábì sọ́lẹ̀ yìí náà o no practice ẹ̀. O no practice ẹ̀ náà ọmọ ẹ̀ bójú ìyàwó ẹ̀ kò bójú ìjà tó gbé olóṣù gan Kádíjà kò bójú kò tí ẹ̀ ní rí bẹ́ẹ̀. Ẹni tẹ́ pé gbogójì ọjọ́ ló túnmọ̀ pọ̀ ẹni tẹ́ pé ìgbòpókèjì ọjọ́ ló túnmọ̀ pọ̀ lọ́rùn sára ayé
gbogbo 39 years 30 years 25 years kò ara ọlọ́ọ̀ tí ì rí ránṣẹ́ irú ẹnu lẹ́yìn tẹ́lẹ̀ ẹ wá fi ní ayé àwọn ọmọ ọlọ́mọ lára ọmọ ọlọ́mọ ọmọ tó rẹwà tó báyìí tó sẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ ẹ sì fẹ́ kó ẹ̀ ní láìfù ẹ̀ kó lọ fi láìfù ẹ̀ kó lọ fi pọ́n fùfú pọ́ngì fi tọ̀ra ilé mi fi sọ fún ọ ayé ti yàtọ̀ sáyé ti tẹ́lẹ̀ tó bá rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn kan wọn ó ti fẹ́ bínú kú èpè ni wọ́n mọ̀ ṣẹ́ fún ọ ẹ dákọ̀ bá mi sí àìkọ́kẹ́lẹ́ àìlà èmi ò mọ̀ táàgì o ẹ wá bá ń sọ fún un lọ́wọ́ ọkọ̀ tí ó fẹ́ onídìí alábàárò so rẹ́kún tó ń sun kọ́ ní iṣu ẹlòmíì fẹ́ bá tiẹ̀ jẹ́ torí aṣọ ìhà tó wọ̀. gbé ìgbẹ́nu lórí búùsọ̀ lọ́wọ́ kan tí ó fi onídìí alábàárò ẹ gba nọ́mbà rẹ̀ kọ́ lọ fẹ́ lọ́wọ́ kan tí ó fi ọ ṣé ó sọ fún yín pé òun wọkọ̀ ni àbẹ́ ti mọ́ sọ̀rọ̀ bí àrìndín amúkú mẹ́kọ̀ọ́ báyìí tó sọ fún yín pé òun wọkọ̀ ni kì í ṣe bí àwọn ìbòdè tí ń sọ̀rọ̀ yìí bí èsì fúnra rẹ̀ tí tó ń tomi lójú bí egbére ó sọ fún yín pé òun wọkọ̀ ni lọ́wọ́ kan tí ó fi ọ ókè ẹ mọ̀mọ́ nìkan àwọn òbí yóò fi ẹ̀kú dè mọ́lẹ̀ ni kẹ́yìn lè bá fi ṣèyàwó kejì àbí táwọn ọmọ ọ̀dọ́mọkùnrin tí wọ́n appreciate obìnrin tẹ́pọ̀ ń gbòòrò nígbà tó ti ṣojú ní ìsìn ẹ ti rí pé ó dàbí pé òkété ti bọ́ọ̀rù ẹ̀yin wèrè òpònú yìí ẹ fẹ́ kí wọ́n dè mọ́lẹ̀ fún yín tó bá ti wá yá tẹ̀yìn bá ti fẹ́ yàwó kìíní tẹ́fẹ́ kejì ẹ wà lọ bá bàbá rẹ̀ ustaz Imran ẹlẹ́yà ẹjọ́ ọmọ yín Ajíà Adéọlá ẹjọ́ mo fẹ́ fi ṣe sùlásá tàbí kó ló fẹ́ fi ṣe mọ́sínà ẹ wà lọ fọmọ lọmọ kẹta obe níwọ̀n táyé pé ẹlẹ́yà aláwọ̀kọ́ tó fẹ́ ń pọ́ngì ẹlẹ́yà ẹlẹ́ẹ̀kejì ń pọ́nkọ òun wà sí kẹta yóò mọ bá wọn tewé tí wọ́n mọ pọ́n yóò mọ tọ̀lẹ́ mọ́ tí wọ́n mọ jẹ́ àwọn aláyé eru. ipò ọba sọ ẹ̀ àwọn jẹ́ èmi sì mọ sọ kíní kan fún yín ìjà tó bá mọ̀ pé o ò lè yanjú ẹ̀ mọ́ dálẹ̀ ipe o fi àkáǹtì kan kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn èèyàn wá open àkáǹtì mi nítorí nǹkan tó wà ń bẹ dókítà rẹ sọ fún ọ pé ìfúnpá rẹ ọmọ ga yóò rí bẹ́ẹ̀ o sọ̀rọ̀ ojú tó sí ìfẹ́ kan sí ojú rẹ kó rọ́kọ tó wù ọ́ bó bá wá rọ́kọ tó wù ọ́ tán kó o wá lọ gbéra rẹ lọ bá àwọn àfa ẹlẹ́hà kí wọ́n. ponú ẹlẹ́nu jàwàlà ọlọ́pọlọ jíjàn ọ̀rọ̀ tọ́mọ yẹn sọ kò bá pọlọ lójú tiẹ̀ ṣé kó sọ pé ó fẹ́ tẹ́ aláwù lọ́rùn àbí ó fẹ́ tẹ́ ẹ̀yin wèrè oníṣìnà oníṣekúṣe ó fẹ́ tẹ́ yín lọ́rùn kó àfẹ́ tiẹ̀ tíṣù tiẹ̀ ó ní dókítà òun sọ pé ìtì yẹn ó wà fẹ́ tì fúnpọ̀ òun ṣé kò tó reason ni sẹ́fẹ́ kó kú ni kó pàdánù ayé kó lè bá àwàlùjọ náà àwọn wèrè àlùjọ náà kọ àlùjọ́nà jọ̀nà ni ọkọ tó ń wá yẹn ìyàwó tí wọ́n fẹ́ lé o bẹ́ẹ̀ kú lójú ẹgbẹ́ òfẹ́ ẹranko ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó wà mọ́ ọmọ rẹ kékeré obìnrin tó bò lójú jáde nǹkan ó sẹ̀mí ẹ̀ ní òpònú. wọ́n sọ àṣírí tó wà ń bi ẹ̀há fún ọ gbogbo yín tẹ̀kẹ́ ẹ̀há náà àtẹ́tó tó wà ń bi ẹ̀há nìsín gbogbo yín kọ́ ló yẹ kẹ́ ẹ̀há ìwọ ni ìta wà lójú ẹ̀ ijó sòríṣòrí wà fún ẹ onílámbà mi lẹ́nu tó bá waṣọ ẹ̀ há onílámbà mi lẹ́nu tó lè ṣe jọ ń torí ọlọ́run o wọ́n fi èpè pààyàn o wọ́n fi èpè bà tèèyàn jẹ́ o ọlọ́run jẹ́ wọ́n ṣépè burúkú fún ọ o sórí ẹkún tó ń sun yìí kò rán o ẹkún tó ń sun yìí kò rán o wọn ò gba àwọn tó wà lórí social media yìí burú débi wípé tí wọ́n bá fi ẹnu fa sọ̀rọ̀ ẹ̀yà kọ́lọ́run jẹ́ orí ìran ni ọlọ́run ṣàánú wa. èpè ń jọ síbẹ̀ yìí tẹ́ ẹ̀ ń fẹnu fa sọ̀rọ̀ ẹ̀yà náà ni ẹkún tó ń sun yìí kò rán o yóò wọkọ kó wá lọ lọkọ kí ló kọ pẹ̀lú láìpẹ́ ọmọ ọlọ́mọ ẹ lásọ yín ibi tó ti ya lọ bá ọmọ bàbá ẹ kó fún wọn lámọ̀ràn kí àwọn ẹkùn tẹ́lẹ̀ gbélẹ̀ káwọn náà lọ gbé níbi eléyìí ti gbélẹ̀ àwọn aláyé eru aláyé dáadáa gbogbo yín ẹ wá ń jáde ẹ ṣe ṣẹ́jú ó ṣe ṣe kíríkà kẹ̀kẹ́kẹ́ olórí búkú yẹn fẹ́ sọ ọmọ ọlọ́mọdé kó ayé wọ́n sọ eégún tó ń bolo bọ́mọ ń ṣe dáa tó ẹ̀yin fẹ́ wà ẹ̀yin tí a yẹ pé ideology ẹ̀yin mùsùlùmí gan gbádùn
ideology yẹn gbádùn ọkùnrin nínú ìkiri ó ṣe jùlẹ̀ ó wá ní kóbìnrin ọmọ ìbojú ìwọ ọkùnrin náà ṣe bọ́ ọkùnrin náà ṣe mọ́ ìbojú ìwọ ọkùnrin wọn náà bojú kóbìnrin ó ṣe jùlẹ̀ kó ní lọ́mọ iṣẹ́ wà ń ta alẹ́ gbádùn mùsùlùmí pẹ̀lú olórí burúkú pẹ̀lú ideology wèrè ọkùnrin ẹrí mùsùlùmí ọkùnrin yóò gé ṣòkòtò pé ṣòkòtò òun gbúdọ̀ kanlẹ̀ torí tó bá ti kanlẹ̀ yóò mọ kódọ̀tì yóò rí kíyàwó tóun ká sọ̀rọ̀ mọ́ kódọ̀tì kí ẹ̀yìn méjì ọkùnrin yóò sọ pé ṣòkòtò òun gbúdọ̀ kanlẹ̀ torí inú ìyàwó aṣọ ìyàwó mọ kódọ̀tì kí síyàwó ni kínu òfin kan mú wọ yóò tú wọlé wọn ní kìrìsìtì tán fi ń gé ṣòkòtò wọn nítorí pé tí ṣòkòtò tó wá kanlẹ̀ yóò mọ kódọ̀tì ìjọba àsìkò àwọn ò kínu síyàwó yín tẹ́ ní kí ẹ̀kú rẹ̀ mọ́ gbálẹ̀ sóhun ní kínu àwọn ẹranko ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ gbogbo ẹni tó fẹ́ bímọ tiẹ̀ tó sì fẹ́ jèrè ọmọ rẹ̀ tó fẹ́ bímọ tiẹ̀ tó fẹ́ kó bí òun ó jèrè òun ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ o ẹnìkan kọ́kọ́ ló fún ní instruction tó fi bojú o àwọn òbí rẹ̀ ló tẹ́ lọ́rùn ló fi bojú nígbà ọmọ sì ti wá gbọ́njú ọmọ ó ti 18 ó sì lè decide fúnra rẹ̀ ó sì lọ sí ojú kẹ́nìyàn kó mọ̀ tẹ̀sí ọmọ ọlọ́mọ in fact táyé pé èèyàn rẹ̀ tó lè fọmọ yẹn ní lọ́ọ̀yà ni anybody tó bá ti tẹ̀sí àbó ti gbèsè pé ní dm ẹ̀ kí ọkọ̀ attack ẹ̀yẹn kí wọ́n lọ gbé káàkiri èèyàn tí ó fọmọ yẹn ní lọ́ọ̀yà ni torí bí gbàtẹ́ kan fẹ́ mọ́ tẹ̀sí yẹn bí tẹ̀sí ni mo ka ògbélé kún tẹ̀sí ni náà gbé sọ pé tí wàá fẹ́ sórí burúkú orí burúkú tó ló fẹ́ sí yẹ torí kíni mo ní ṣe nǹkan mo ìtùnú ìṣe mọ́ kí ni wàhálà tó kó bẹ́ sí yín bọ́ orí burúkú tó kó bẹ́ sí yín ni pé ẹ ti rí i pé ẹ̀sìn yìí àwọn èèyàn ti ń filẹ̀ díẹ̀ ẹ ti rí pé àwọn èèyàn ẹ ti rí pé a ti ṣiṣẹ́ sí mídíà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí wọ́n ti ṣí táwọn èèyàn ti lè dá ronú ìyẹn ló ń dùn yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì ti ń bọ̀ tí wọ́n wá sí ojú èyí tí ó bá kú nu yín ní òkú àbí ẹ̀fẹ̀fẹ̀ ṣe bí a ṣe pàṣẹ aláà ní kọ́ńtò islam ẹni tí ó bá ti dáadáa aláwọ̀ ni ó ṣe ẹni tí ó sì ní kàláwọ̀ ni ó ṣe ẹni tí ó faláwọ̀ lẹ̀ káláwọ̀ jà kíkẹ́ pé ìwà lẹ́fẹ̀ péjọ ọmọ ọlọ́mọ tí n bá yẹn tó ní fọ́mọ igúdù lọ́ọ̀yà ni kó dúró ti ọmọ yìí tàbá káwọn òbí rẹ̀ èyí tó ẹni tó bá ti gbọ́mọ ọlọ́mọ sí pé kí wọ́n tààkì kí wọ́n lọ gbé kí ló dé tó ń gbọ́mọ ọlọ́mọ sí pé kí ló ṣe kò ṣe nǹkan kan tí ò dáa náà èmi mo ládégún mo ìṣó ládé ògùn mọ́ èpè tẹ́sí tẹ́sí gbọ́mọ iṣẹ́ yìí àwọn àbẹ́ ló fà fún ọmọ tí ò tí 18 tẹ́ ẹ lọ bò lójú torí èmi rò pé ó possible kọ́ ọmọ tí ò tí gbọ́n lady yìí sí báyìí kò lè jù bí 20 years lọ ó lóun ti borí for bí 30 years ago so ká pé bóyá wà ní bí age of 20 age of bí 7 náà bò lójú so 7 years wáyé pé mọ́mì mi mo fẹ́ bojú tí wọ́n òbí ẹ̀ ní ó fún ní ìmọ̀ràn pé dúró tó bá ti gbọ́n tó bá ti wọ age of 18 tí Ọlọ́run ti lè decide fún rẹ̀ ó lè lọ bojú ṣùgbọ́n ẹ̀yin òbí olórí kúkú yìí ẹ̀yin òbí aláyé irú yìí fúnra yín ẹ tọmọ yín sínú ìgbèkùn láti kékeré àwọn àáfàá àti yín gangan sì ni wọn ò tí inú ìgbèkùn ìyàwó ẹlòmíì ò bójú ní àwọn àáfàá yẹn láwọn tí wọ́n ń ṣe wá àti bẹ́rìbẹ́rì fún yín online ojú òní tiwa o láti lóòdùn láti ọ̀fọ̀ ojú òní tiwa o fún ẹgbẹ̀rún olùfẹ́ wa àbí ẹ̀yin tó ẹ̀wẹ̀ ń takọ̀ wọn fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Renix wọ́n po oògùn tí a pò ní ọ̀nà ìbílẹ̀ nípa ewé àtegbò làwọn fi ń ṣe ìwòsàn fún wọn tó wá ní onírúurú ìdojúkọ nípa àrùn àìsàn ara àìsàn ojú àìsàn gbogbo tó bá rí kó mọ̀ ṣe ẹ pé nọ́mbà iléeṣẹ́ Renix sí orí nọ́mbà yìí ó sì sẹ́yìn wò ní fọ́ ìtẹ́mi gbọ́wọ́ ò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Fá gbogbo alẹ́ làbọ̀rú ẹ̀ làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́.